a máa kú dédé àsìkò yìí yóò sàn wá lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ tọ́ọ̀dẹ̀ ọjọ́ kẹtàlélógún nínú oṣù kọkànlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtógbá ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn tá a bá parí padà dé ìròyìn yóò máa tẹ̀ síwájú ẹkú kàṣí. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí fàákájà èyí tó ń wáyé tó wà láàrin gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu àti igbákejì rẹ̀ Lucky, àwọn méjèèjì wọ̀nyí èyí tí fàákájà ti wà láàrin wọn láti bí oṣù mélòó sẹ́yìn. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àìláṣẹ Ọlọ́run pàká ó tó àpérò ọmọ eriwo. Ní báyìí àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá àti àwọn tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ ọmọ Yorùbá Afẹ́nifẹ́re ni wọ́n ti dìde sí ọ̀rọ̀ náà pẹ̀lú bí wọ́n ṣe ké sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wípé àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ o. Àwọn àgbààgbà ọ̀hún níbi tí a ti rí àwọn àgbà tí wọ́n wà nínú ẹgbẹ́ ọmọ Yorùbá Afẹ́nifẹ́re Reuben Fásọ̀rántì Fálàyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ẹni tó jẹ́ alága àgbà fún ẹgbẹ́ òṣèlú APC Umar Ganduje wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n tètè gbé ìgbésẹ̀ nítorí kámánkọ́bọ̀ bí ọ̀nà tí wọ́n gbà láti yanjú fàákàjà aáwọ̀ èyí tó ń bẹ láàrin Rotimi Akeredolu àti igbákejì rẹ̀ báyìí. Níbẹ̀ nínú ìpàdé ọ̀hún onípàjáwìrì èyí tó wáyé ní ìpínlẹ̀ Ondo níbi tá a ti rí àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó fi mọ́ àwọn orí adé gbogbo àti àwọn lẹ́nu lọ́rọ̀ nínú òṣèlú nínú ìpàdé ọ̀hún eléyìí tí wọ́n padà tẹ̀ síta níbi tí a ti rí nínú ìròyìn eléyìí tí bàbá ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n Reuben Fásọ̀rántì tí wọ́n ti fọwọ́ sí àbá kan àti ìwé kan eléyìí tí wọ́n tẹ̀ jáde pẹ̀lú ọ̀mọ̀wé Bàkítà Bello eléyìí tí wọ́n gbé jáde lórúkọ gbogbo àwọn ènìyàn tó wà níbi ìpàdé náà níbi tí wọ́n ti ń ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu Umar Ganduje àti àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC láti tètè kí wọ́n tètè jígìrì sí ọ̀rọ̀ gómìnà Rotimi Akeredolu àti igbákejì rẹ̀, ọ̀nà tí wọ́n yóò gbà láti yanjú aáwọ̀ ọ̀hún kí àlàáfíà kó lè jọba ní ìpínlẹ̀ Ondo kó sì lè jọba ní ẹgbẹ́ òṣèlú APC àti nílẹ̀ Yorùbá pátápátá lákòótán nínú ọ̀rọ̀ wọn àwọn àgbààgbà nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún tó fi mọ́ àwọn orí adé gbogbo ni wọ́n sọ wípé gbogbo ìgbìyànjú làwọn náà yóò sà láti rí dájú wípé fàákàjà tó wà láàrin gómìnà Rotimi Akeredolu àti ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwá wípé wọ́n rí dájú wípé àwọn yóò yanjú rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àgbà nínú ẹgbẹ́ òṣèlú APC níbi tí a ti rí Bọ́lá Tinubu tó jẹ́ ààrẹ ilẹ̀ yìí, alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún Ganduje àti àwọn tọ́rọ̀ kàn ni wọn yóò yanjú rẹ̀ láìpẹ́ yìí. Ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó kalẹ̀ sílùú Abuja olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti gba onídùúró gómìnà tẹ́lẹ̀ rí nílé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà Godwin Emefiele pẹ̀lú ìpè kó lọ sanwó ìtanràn èyí tó tó 300 million naira àti onídùúró méjì tí àwọn náà ní dèdè owó ọ̀hún tí wọ́n sì ní dúkìá èyí tó jẹ́ ilé tòun ti ilẹ̀ pẹ̀lú ìwé ẹ̀rí èyí tó fi wọ̀n lórí dúkìá náà. Adájọ́ ọ̀hún èyí tó dájọ́ náà, adájọ́ ilé-ẹjọ́ gíga èyí tó gbé idà ẹjọ́ rẹ̀ sókè lórí Godwin Emefiele, adájọ́ Hamzat Muazu eléyìí tó gbé ìdájọ́ náà dúró
lánàá ti ṣe ọjọ́rú nílùú Àbújá. Òun ló gbé àwọn gbèdéke kan kalẹ̀ fún Godwin Emefiele pẹ̀lú ẹ̀sùn owó òbítíbitì èyí tí wọ́n ní Emefiele ó lù ní pọ́npọ́ lásìkò tó ń bẹ nínú ọ́fíìsì gẹ́gẹ́ bí gómìnà ilé ìfowópamọ́ Elenu-Loro orílẹ̀-èdè wa Nàìjíríà. Lára àwọn ẹ̀sùn ọ̀hún ni wọ́n ní àkọ́kọ́ ń bẹ Emefiele wọn yóò gba gbogbo ìwé ìrìnnà rẹ̀ eléyìí tó lè fi kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè. Ẹlẹ́ẹ̀kejì, yóò sanwó ìtanràn èyí tó tó 300 million naira pẹ̀lú onídùúró méjì táwọn náà ní dèdè owó ọ̀hún tí wọ́n sì ní dúkìá bí ilẹ̀, ilé àti àwọn ìwé ẹ̀rí tó fi àwọn dúkìá ọ̀hún hàn. Ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní Emefiele kò gbọdọ̀ kúrò ní àyíká ìlú Àbújá àti ibi tí ìdájọ́ ọ̀hún tó ti wáyé eyín Maitama nílùú Àbújá kò gbọdọ̀ kúrò ní agbègbè yìí. Bákan náà ni wọ́n ní kí wọ́n gba gbogbo ìwé ẹ̀rí rẹ̀ sílẹ̀ kí wọ́n sì fi gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ti jẹ́ tilé ìfowópamọ́ CBN kí wọ́n fi sínú ọgbà ẹ̀wọ̀n Kùjé títí di ìgbà tí gbèdéke èyí tí wọ́n gbé síwájú rẹ̀ yóò fi yanjú pẹ̀lú àwọn onídùúró ọ̀hún. Wọ́n ní síwájú ìgbà yìí kí wọ́n lọ fi Emefiele pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n Kùjé títí di ìgbà ọ̀hún gẹ́gẹ́ bí ìdájọ́ náà tó ti wáyé nílé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ nílùú Àbújá lánàá. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ bàbá kan akúmọ̀díjú amọ̀nàrúnmálọ àgbàyà àwọn ẹni bí èyí tí ò yẹ kó wà láwùjọ àwọn ènìyàn rere, èyí tó fún ọmọ bíbí inú rẹ̀ tí í ṣe obìnrin ọmọ ọdún 17 tó fún lóyún tó tún wá ọ̀nà àbáyọ láti ra oògùn kí wọ́n lè fi yọ oyún ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, bàbá ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Ganiyu Àìkórè èyí tí wọ́n ti fi ọwọ́ òfin mú wípé ó fún ọmọ bíbí inú rẹ̀ obìnrin tí í ṣe ọmọ ọdún 17 ó fún lóyún ó sì fẹ́ yọ oyún ọ̀hún pẹ̀lú àwọn oògùn kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ó ségi. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ pẹ̀lú agbègbè èyí tí bàbá ọ̀hún Ganiyu tó ń gbé agbègbè Mọ́kọ́lá Ìsàlẹ̀ Tápà nílùú Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, Ganiyu Àìkórè yìí ni wọ́n ní lẹ́yìn tó fún ọmọ rẹ̀ lóyún ló lọ sí àwọn ilé ìtajà oògùn ti ìgbàlódé ló fẹ́ lọ ra oògùn èyí tí yóò fún ọmọ ọ̀hún tí oyún ọ̀hún yóò fi jábọ́ lára rẹ̀, ṣùgbọ́n tó sì jẹ́ nǹkan tó léwu wípé ó ṣeé ṣe kí oògùn ọ̀hún kó tún gba ẹ̀mí ọmọ náà, èyí tó mú ọmọ ọ̀hún láti pariwo síta lọ bá àwọn láńlọ́ọ̀dù ní àdúgbò fi ọ̀rọ̀ ọ̀hún tó wọn létí kó tó di wípé ẹni tó jẹ́ alága fún agbègbè ibi tí wọ́n ń gbé ní agbègbè ìsàlẹ̀ Tápà náà kí òyìnbó tó fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá tí wọ́n ń bẹ ní Àdátán létí. Ní gẹ́rẹ́ tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá Àdátán létí làwọn náà ta mọ́ra kó tó di pé wọ́n fi ọwọ́ òfin wọ́n fi gbé bàbá náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti wá jáde látẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òkútọ́lá ó sọ di mímọ̀, ó ní nínú ọ̀rọ̀ tí wọ́n fi wá bàbá ọ̀hún lẹ́nu wò fún wọn pé lótìtọ́ àti lódodo ọmọ bíbí inú rẹ̀ lọmọdébìnrin 17 ọ̀hún èyí tí wọn kò fi orúkọ rẹ̀ léde torí ààbò wípé ọmọ bíbí inú rẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ló sì fún lóyún tó gbìyànjú láti yọ oyún inú ọ̀hún nítorí ìwà ìtìjú àti ẹ̀gbin èyí tí kinní ọ̀hún tó jẹ́ fún bàbá akúmàdíjú ọ̀hún. Òdútọ́lá fi parí nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní bàbá òun ti wà lágọ̀ọ́ ọlọ́pàá pẹ̀lú ìwádìí ọ̀rọ̀ èyí tí wọ́n sì fi ń wá lẹ́nu wò títí dìgbà tí wọ́n fi tarí rẹ̀ lọ sí ilé-ẹjọ́. Ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti gbé ìgbésẹ̀ lórí gbèdéke ọjọ́ 21 tí wọ́n fún gbogbo àwọn olùtajà àti olùrajà èyí tó wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn ní agbègbè Kára, Opik, Wáwá àti àwọn agbègbè èyí tó rọ̀gbà yíká tí wọ́n ní kí wọ́n kúrò ní àwọn agbègbè wọ̀nyí látàrí ìwà ìdọ̀tí tó ń ti ẹ̀gbin àti súnkẹrẹ fàkẹrẹ èyí tí wọ́n ń dá sílẹ̀ lágbègbè náà. Gbèdéke ọjọ́ 21 ọ̀hún èyí tó tẹnu bepo
nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Níbẹ̀ láti rí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti kó àwọn gòdògódò tó ń ti àwọn katakata èyí tí wọ́n fi ń da ilé tí wọ́n fi ń da wó lulẹ̀ tí wọ́n lọ sí agbègbè ọ̀hún láti lọ da gbogbo àwọn ọjà eléyìí tí wọ́n fi pákó kàn láti da gbogbo rẹ̀ wó lulẹ̀. Ọ̀rọ̀ yìí ń bẹ nínú àtẹ̀jáde kan láti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Ògùn, ọ̀gbẹ́ni Farouk Akíntúndé, èyí tó sọ di mímọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Ògùn gbé ìgbésẹ̀ náà lórí agbègbè ọ̀hún pẹ̀lú ipò tó wà. Wọ́n ní ó tún ṣe àkóbá fún àwọn jàǹdùkú àti àwọn ènìyàn rere ní ìgbà tí àwọn jàǹdùkú oníṣẹ́ ibi tí wọ́n bá ti lọ rèé ṣiṣẹ́ ibi wọn tán. Wọ́n ní àwọn agbègbè wọ̀nyí ni wọ́n sá pamọ́ sí tó ń ti àwọn ohun ìjà olóró lélẹ́yìí tó sì léwu fún àwọn ènìyàn rere èyí tó ń lójú òpópónà. Ní báyìí lẹ́yìn gbèdéke ọjọ́ 21 ọ̀hún, ìjọba ìpínlẹ̀ Ògùn ní wíbẹ̀ jẹ́bẹ̀ Ọlọ́run lónìí ṣùgbọ́n ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ òun ni iyọ̀ ọmọlúàbí. Wọ́n ní àwọn ò ní wojú ẹnikẹ́ni èyí tí wọ́n sì dá gbogbo àwọn ààyè ìtajà kéréje ọ̀hún èyí tí wọ́n kọ́ sí ọ̀nà tí ò bófin mu ní agbègbè náà tí wọ́n dá gbogbo rẹ̀ wó lulẹ̀ pẹ̀lú wípé wọn kò fẹ́ ẹnikẹ́ni lágbègbè ọ̀hún mọ́ títí tí ìjọba ìpínlẹ̀ Ògùn yóò gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ lórí àwọn ààyè tó jẹ́ ti dúkìá ìpínlẹ̀ Ògùn ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè yìí tó ń kọrin takasùfé Charles Chibuezechukwu tí gbogbo èèyàn mọ̀ sí Crayon ló ti sọ di mímọ̀ wípé òun rọ àwọn akẹgbẹ́ òun tí wọ́n jọ ń kọrin takasùfé láti jìnnà sí lílo oògùn olóró, fífa igbó àti àwọn ohun eléyìí tó lè ba ẹ̀mí wọn jẹ́ tó lè kúrú ẹ̀mí wọn Crayon tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lórí ọ̀rọ̀ kan tó fi léde lórí ìkànnì X rẹ̀ Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, níbi tó ti sọ di mímọ̀ wípé bí Ọlọ́run bá fúnyàn ní ẹ̀bùn yálà orin kíkọ àbí eré orí ìtàgé ní ṣíṣe ó ní kò nílò láti mu igbó àbí lo oògùn olóró kankan kí ẹ̀mí mímọ́ kó tó gbé wọ̀ láti ṣohun tó tọ́ fún àwọn olólùfẹ́ rẹ̀. Ó ní ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ìmísí Ọlọ́run tó ń ti ẹ̀bùn rárá láti ọ̀dọ̀ Ọlọ́run, ó ní onítọ̀hún kò nílò láti dára rẹ̀ láàmú nípa fífa igbó. Ó ní bẹ́ẹ̀ bá rí olórin eléyìí tó bá ń fa igbó, ó ní kì í ṣe nítorí pé kó lè ní ìmísí bí kò ṣe wípé ó wù ú láti fa igbó ni. Ó ní nípa ìdí èyí fífa igbó àbí lílo oògùn olóró ó ló jẹ́ ohun tó léwu tó sì lè jẹ́ nǹkan tó lè ṣí ẹ̀mí ènìyàn kúrú òun lo àǹfààní yìí láti rọ àwọn akẹgbẹ́ òun kí wọ́n jìnnà sí fífa igbó àti lílo oògùn olóró gẹ́gẹ́ bí Crayon bó ṣe fi ọ̀rọ̀ léde sórí ìkànnì ayélujára rẹ̀. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ títí lójúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní láti gbọ́ ọ̀tun rẹ̀ míì. Síwájú ìgbà náà, ilé òní ilé wa ọ̀nà nínú ọ̀wá ayọ̀ ohun àlàáfíà láò fi pàdé. Fúnmi Adénúgà lẹni tó múrìyàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.